gbogbo ẹ̀yin èèyàn ẹ wá nǹkan fìdílé ẹ fìdílé nǹkan o kẹtùn mọ́ bá wa ká lọ bá ó ṣe mọ̀ ṣètò ti wákàtí yìí gbàgede African Children Network TV ńlá tí ń dá bí ẹdun tá a ti ń rọ̀ bí òwe o níbi tí àwọn akẹ́kọ̀ọ́ láti ilé ìwé méjì ọ̀tọ̀ọ̀tọ̀ nílùú Ìbàdàn tí wọ́n ti máa figagbága lórí àwọn ìbéèrè tó ti wà níwájú wọn. Iléèwé tó bá sì pegedé tó fi gbọ̀rọ̀ jẹ̀ka yóò kó ẹ̀bùn ńlára bàǹdẹ̀ yóò kó relé láti lè jẹ́ ohun ìwúrí fún un. Àwọn tí wọ́n bá sì tún gbìyànjú náà àwọn náà ní sanwó lọ o gbogbo wọn pátá ní ò mẹ́bùn lọ. Orúkọ tèmi ni Ọláyínká Àlàbí. Ìbàdàn ni mí, Ìbàdàn ni ràn mí. Èmi lọmọ erin kan ń gbọ́ àfìgbẹ́jì ọmọ ará Àkíìjẹ́ arówó rorí tó sì rọrùn gbé. Èmi lọmọ pàtàkì lọ́nà Èdùsìn. Èèyàn tí ò mórí ará Èdùsìn wáyé ẹrú wọn ní ṣe mọ̀lé lóde òǹtò. Ẹ rí i pé mo kíra mi dédédélé ẹ̀yin akẹ́kọ̀ọ́ sẹ́yìn náà ti ṣe tán ẹ ti ṣe tán ẹ káre la ẹ pàtẹ́wọ́ fúnra yín. Àwọn iléèwé tó wà níjókòó àwọn náà ni iléèwé St. Michael School 1 Àpáta Ìbàdàn ṣé ẹ wà níbí ẹ káre la. Progressive School 3 sẹ́yìn náà wà níbí ẹ pàtẹ́wọ́ fúnra yín lẹ́ẹ̀kan sí. Ẹ rí i pé lẹ́ẹ̀kan tí mèmí ń sọ nípa ara mi mo kíra mi mo sọ lú mi tí mo ti wá ẹ̀yin náà ẹ sọ lú yín tẹ́ ẹ ti wá o ẹ sọ létà ti bí yín àbí ẹ mọ̀ létà ti bí yín ó mọ̀ ó káre láì ẹ sọ léèwé yín local government léèwé yín wà ọmọ ìlú tó jẹ́ ó bá lè kí oríkì ìdílé rẹ inú mi ó dùn ara mi ó yá gágá mo sì nìkan bá ń pàtẹ́wọ́ fún ọ. Ó yá o St. Michael School 1 ẹ ṣàlàyé ara yín o ẹ jẹ́ ká mọ bẹ́ẹ̀ ṣe jẹ́ tẹ́ látọ̀dọ̀ obìnrin ni àbátọ̀dọ̀ ọkùnrin ó yá ó ní obìnrin làkọ́kọ́ ó káre jàre ọmọdé yìí jókòó 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 lẹ́ ọ̀káre ó yá sọ orúkọ rẹ. Orúkọ mi ni Ibrahim. Sọ̀rọ̀ sókè o. Orúkọ mi ni Ibrahim Islamia tí mo wá láti ilé ìwé St. Michael African Church School 1, School 3 àti School 7. Èwo ni tiẹ̀ ń bẹ̀? School 1. Ẹnìkan ìjáwádé. Àpáta Ìbàdàn. Ọmọ ìlú wo ni ọ́? Ọmọ ìlú mi ni Ìlá Ọ̀ràngún. Mo jẹ́ ọmọ Ìlá Ọ̀ràngún yá sọ bẹ́ẹ̀. Ọmọ Ìlá Ọ̀ràngún. Nípínlẹ̀ wo nìyẹn? Àbí ń yá ọ léèbò stéètì wo ló wà? Ọ̀ṣun State. Ó káre láé ìpínlẹ̀ Ọ̀ṣun. Ìpínlẹ̀ Ọ̀ṣun. Ǹjẹ́ o lè sọ agboolé yín bí? O ò mọ̀ àbí o ò rántí? Bóyá ọmọlé agboolé bánú sọ mábò sì sọ ni àbí ọmọlé agboolé bínú yọ èwo ni ti yín bẹ̀. Mo ń fún ọ lápẹẹrẹ ni o èmi ò sọ ọmọ ìlú Ìlá Ọ̀ràngún òun ò mórúkọ agboolé ibẹ̀ o ò mọ̀ tó bá ti délé kó o béèrè so ti gbọ́ ó dára púpọ̀ kí èèyàn lè sọ ìlú tó ti wá kó lè sọ agboolé kó sì lè kíra rẹ̀ abó lè kíra rẹ̀ ó lè kíra rẹ̀ ó dára púpọ̀ ó rí bó o ṣe múra tó rẹwà regérégé kán wá béèrè pé kó o kíra rẹ̀ kó o mọ̀ lè kíra rẹ̀ so mọ̀ pé ó kù díẹ̀ káàtó tó bá ti ń délé lónìí kó o béèrè lọ́mọ mi rẹ̀ àbí bá mi rẹ̀ ẹ dákun mo fẹ́ mọ agboolé mi agboolé wa mo sì fẹ́ mọ oríkì ilé wa nígbà míì tó bá tún wá ṣe ìfagagbága níbí ó lè wí ní dídánítọ́ ṣó ti yí ọ ó yá fi máìkì lé kejì rẹ lọ́wọ́ ó yá o. Orúkọ mi ni Adébọ̀wálé Adélájà. Sọ̀rọ̀ sókè o. Orúkọ mi ni Adébọ̀wálé Adélájà. Ó káre láé. Wá láti ilé-ìwé St. Michael African Church. School 1. Ọmọ ìlú wo ni ọ́? Ọmọ ìlú Ìjẹ̀bú. Ìjẹ̀bú èwo ń bẹ? Ìjẹ̀bú pọ̀ o.
Ìjẹ̀bú Ìgbò káre láé. Ṣé o lè o máa gbolé yín bí? O mọ̀. Ìgbà wo ló ti lọ lé gbẹ̀yìn? Ó ṣe díẹ̀. Ó tọ́dún mélòó báyìí? Ó tọ́dún 5. Ó ti pẹ́ díẹ̀ o. Ìwọ gan ò tí ì fẹ́ já lẹ́nu ọmú ń gbà yẹn. Àbí? Kó o ya sọ fún bàámi rẹ̀ àti màámi rẹ̀ pé o fẹ́ relé o. O fẹ́ máa gbolé yín. O ní lè kíra rẹ̀ báyìí àbí? Ṣùgbọ́n wọ́n ní kékeré Ìjẹ̀bú. So mọ̀ parí yẹn. Kí ni kékeré Ìjẹ̀bú o? O tó mọ̀ yún náà. Ṣé ìwọ mọ̀? Tí wọ́n bá ní kékeré Ìjẹ̀bú o. Wọ́n á ní kékeré Ìjẹ̀bú o, owó ni. Èmi gan tí mi sọ ọmọ Ìjẹ̀bú mo lè fi ìdáhùn sí. Àgbà Ìjẹ̀bú o, owó ni. Ẹ bá ń pàtẹ́wọ́ fún wọn o. Ó yá progressive school 3. Káàárọ̀. Ó káre láé. Mo láti iléèwé Abíọ́lá Jacob school 3. Abíọ́lá Jacob school 3. Ó túmọ̀ sí pé orúkọ iléèwé yín tá a pè yín tẹ́lẹ̀ kọ́ lẹ̀ ń jẹ́. A ti mọ̀ báyìí pé Abíọ́lá Jacob school 3 òun ni. Ẹ káàbọ̀. Ó yá o. Ní local government wo ni Abíọ́lá Jacob sí wà o? O mọ̀ bóyá ìjọba ìbílẹ̀ àárín gbùngbùn ni tá à ń pè ní South East àbí South West àbí Olúyọ̀lé. Èwo ló gbọ́ rí ń bẹ̀ pé iléèwé rẹ̀ ó tẹ̀dó sí? Ládùúgbò òbó ló wà. Ládùúgbò òbó. Òkè Àdó. Ládùúgbò Òkè Àdó. Ó dáa. Ọmọ ìlú wo ni ọ́? Ọmọ Ẹdẹ. Ẹdẹ mọ̀ pé òrógun. Ló ti wá kàwé nílẹ̀ Ìbàdàn. Káre láé. Ìbàdàn làwọn òbí rẹ̀ ń gbé. So o mọ̀ ń lọ ilé. O mọ̀ ń lọ ilé. Ó wá fún mi lórí kí Ẹdẹ ń gbà náà. Ẹdẹ mọ̀ pé àrógun. Ọmọ ajílá lọ sọ. Ọmọ ajífọ́ gbogbo dára bí ègbé. Ọmọ ajífọ́lẹ̀ gbogbo dára bí ègbé. Ọmọ ń gbàdo wọ̀lú. Ọmọ ń gbogbo wọlé. Ọmọ ìsì mórí mi wú. N ò sì wá mú àpamọ́wọ́ mi dání. Ó yá tẹ̀síwájú. Ọmọ àjàmọ́ fi tìbọn ṣe. Ọmọ. Ó ti gbìyànjú. Ẹ bá ń pàtẹ́wọ́ fún un. Ó gbìyànjú. Pàtẹ́wọ́ fún ìwé èkejì rẹ̀. Ó káre láé. Ó yá èkejì rẹ̀. Kí lorúkọ tiẹ̀? Ẹ káàárọ̀ o. Ẹ pẹ̀lẹ́ ẹ káàbọ̀ o. Káre láé. Orúkọ mi ni Kẹ́hìndé Ìṣọ̀lá. Mo wá láti iléèwé Abíọ́lá Jacob school 3. Ok. Ó yá Abíọ́lá Jacob school 3. Ládùúgbò òbó. Yàrá àkàwé wo ló wà? Ilé kíláàsì kélòó ló wà? Kíláàsì 6. Ó ti kàwé tán. Ìwọ ń kọ́ kíláàsì kélòó? Kíláàsì 6 ni ìwọ náà wà. Ẹ̀yin ń kọ́ kíláàsì kélòó lẹ́yìn wa? Kíláàsì 6 lẹ́yìn náà wà. A jẹ́ wípé gẹ́gẹ́ sí gẹ́gẹ́ nù kò bá sí òjòrò. Ìlú wo ni ọ́ arábìnrin? Ọmọ ìlú Ìbàdàn ni ọ́? A jẹ́ pé ará ilé wá jánu. Ó yá kí Ìbàdàn kí n gbọ́. Jókòó. Ṣé bẹ́ẹ̀mi lọmọ Ìbàdàn? Ọmọ Àjòròsùn, ọmọ Àjẹgbìnlẹ̀, ọmọ Àfikàràrò fọ́yìn. Ìbàdàn kúre. Ìbàdàn mèsì ọ̀gọ́ nílé Olúyọ̀lé. Tó gborílé tó gbàdé. Ó káre láé. Ó tilẹ̀ ti tó. Ó yẹ pàtẹ́wọ́ fún un. Ó káre láé. Àwọn ọmọdé ìmórí mi wú o. Ní báyìí ká wá bọ́ sójú iṣẹ́ tààràtààrà. Ṣé ẹ mọ̀ ń tẹ́ ẹ wá ṣe ń bí? Kí lẹ wá ṣe ná? Ó yá. Kí la wá ṣe? Sọ̀rọ̀ sókè. Ẹ wá figagbága. Eléyìí tó túmọ̀ sí pé a máa tàkò tó béèrè sí yín. Ẹ wojú pátákó yìí. Àwọn ìbéèrè tó wà nílẹ̀ nìyẹn. Ẹ wá mú ìkọ̀ọ̀kan níbẹ̀. Tí wọ́n bá tí iléèwé St. Michael àbí school 1 ìbéèrè tí ẹ bá ti mú tí ẹ bá ti gbà ẹ ti jẹ ìmáàkì nìyẹn. Ṣùgbọ́n iléèwé tó bá mú ìbéèrè tí ò bá gbà àwọn iléèwé kejì wọn ò fi ṣèfàjẹ́ o. Ṣé ẹ ti gbọ́?
kí àwọn iléèwé kejì má bàa wá fi ìbéèrè yín ṣèfàjẹ́ ṣé ẹ ti ṣe tán láti mọ̀ dá àwọn ìbéèrè yín ó yá o iléèwé St. Michael School 1 ẹ mú béèrè o ẹ wojú pátákó kẹ́ ẹ mú béèrè kan ìbéèrè kìíní kárí láé abẹ́ ẹwà èdè ní ìbéèrè kìíní wà ṣé o mọ tó ń jẹ́ wá èdè ẹwà èdè ṣé o gbọ́ rí ká ṣèdè lọ́sọ̀ọ́ ọ̀dà ọmọ díẹ̀díẹ̀ náà ni ìbéèrè kìíní sọ wípé irú ẹwà èdè wo ni èyí ikú wọlé ó mú ẹni re lọ fara rẹ balẹ̀ àwọn ìdáhùn wà ń bẹ a ní a tó fi dé d ó mú kan ìfohùnpènìyàn a b àfiwé d òwe ó lè ràn lọ́wọ́ o kí ló wà ní d kò rí bẹ́ẹ̀ o ṣé ẹ ronú sí i àbí kò lọ ó yá o kákòókò yín tó tó. Iléèwé Abíọ́lá Jacobs ṣé ẹ ní ìdáhùn sí ìbéèrè yẹn tí wọ́n bá sọ pé ikú wọlé ó mú ẹni re lọ ṣé ìfohùnpènìyàn ni àbí àfiwé àbí òwe èwo ni níbẹ̀? Ìfohùnpènìyàn ẹ ṣá ọmọ náà látẹ̀wọ́ ṣé ẹ ti gbọ́ bẹ́ẹ̀ yẹn tó bá ti di ọjọ́ míì tí wọ́n bá sọ wípé ikú wọlé ó mú ẹni re lọ ẹ rí wípé láàrin yẹn wọ́n ti sọ ikú wọ́n ti sọ di èèyàn tó lọ́wọ́ tó lẹ́sẹ̀ tó lè dá nǹkan ṣe bí àwa èèyàn bí ẹ̀yin báyìí tó sì jẹ́ wípé ta ló fojú rí ikú rí ṣáà fojú rí rí ṣáà mọ̀ bọ́yá ọkùnrin ni àbóbìnrin a fojú rí rí ṣùgbọ́n ńgbà tí ẹnìkan bá kú wọ́n ní tó bá jẹ́ ẹni re ni irú ẹni bẹ́ẹ̀ tó sì jẹ́yàn burúkú náà ni wọ́n ní àtúkútúkú ẹ̀ lọ́nà ọ̀run ìyẹn ni wípé bó ti kú ọ táwọn ará àdúgbò rẹ̀ lọ́rùn ṣùgbọ́n tí wọ́n bá ní ó mà ṣe o ikú wọlé ó mú ẹni re lọ wọ́n ti sọ ikú wọ́n ti sọ di ènìyàn tó lọ́wọ́ tó lẹ́sẹ̀ lábẹ́ ẹwà èdè Yorùbá wọ́n wàá sọ pé ìfihóhùnpé ènìyàn ṣé ẹ ti gbà báyìí ẹ má gbàgbé mọ́ o ó yá Abíọ́lá Jacobs ẹ mú béèrè tiyín o ẹ wojú pátákó kan ẹ mú béèrè kan wọn iná láti dáhùn béèrè míì tó tún wà níbẹ̀ nìkan ẹ mú wọn ti mú béèrè alákọ̀ọ́kọ́ báyìí ó yá o kánmọ́kánmọ́ mú béèrè kan ìwọ ìkejì rẹ̀ mú wèé béèrè kan ìbéèrè kejì kò sí ìbéèrè kejì ń bẹ o béèrè wo lẹ tún wà ń bẹ tẹ́ ẹ lè mú kí ni 5 ní Yorùbá ìbéèrè karùn-ún a gbọ́dọ̀ mọ̀ pé gbogbo ìbéèrè wa ní ti Yorùbá ni o ó yá farabalẹ̀ o wọ́n ní pa òwe kan tó bá ẹ̀kọ́ kíkọ́ mu pa òwe kan tó bá ẹ̀kọ́ kíkọ́ mu ó yá o. Ọmọdé ni mí. Òwe kan tó bá ẹ̀kọ́ kíkọ́ mu. Òwe pọ̀ tó bá ẹ̀kọ́ kíkọ́ mu táwọn olùkọ́ yín ń kọ́ yín tí mo mọ̀ dáadáa pé wọ́n ń kọ́ yín ó ń lọ o ṣé kí iléèwé kejì kó mọ kó fi ṣèfàjẹ́ St. Michael pa òwe kan tó bá ẹ̀kọ́ kíkọ́ mu. Ìkòkò tí ó jàgbá ìdí rẹ̀ gbóná. Ó gbìyànjú ó yá ìwọ ràn lọ́wọ́.
Ó yá o. Àkókò ti lọ. Ó yá Saint Michael ẹ mú béèrè mi. Ẹ mú béèrè mi. Ó yá. Ìbéèrè kẹrin. Ìbéèrè kẹrin sọ wípé kí ni ìtumọ̀ ọ̀rọ̀ ìjìnlẹ̀ yìí tí Yorùbá bá sọ pé ọmọ àjànàkú kì í yàrá? Ọmọ àjànàkú kì í yàrá. A sọ wípé ẹni bí ni là á jọ. B sọ wípé ẹni bá ni wí là á mọ́ lójú. D sọ wípé ẹni bí ni là á bú. Èwo ni ìdáhùn nínú mẹ́tẹ̀ẹ̀ta? Ẹni bí ni là á jọ. Ẹ pàtẹ́wọ́ fún un. Ó yá o, Abíọ́lá Jacobs ẹ mú béèrè yín. Ìbéèrè kọkànlá. Ìbéèrè kọkànlá sọ wípé àwọn ọmọ olú òjé kò gbọdọ̀ jẹ ẹyẹ dash. Irú ẹyẹ wo làwọn ọmọ olú òjé ò gbọdọ̀ jẹ? Abala oríkì orílẹ̀ nìyẹn o. Ẹyẹ òrófó, ẹyẹ ayékòótọ́, ẹyẹ ẹ̀gà. Irú ẹyẹ wo làwọn ọmọ olú òjé kò gbọdọ̀ jẹ? Ó yá. Kò rí bẹ́ẹ̀ o. Kò rí bẹ́ẹ̀ o. Ẹyẹ ẹ̀gà ni. Ẹ pàtẹ́wọ́ fún un. Àwọn ọmọ olú òjé kò gbọdọ̀ jẹ ẹyẹ ẹ̀gà. Tó bá ti dọjọ́ míì, ẹ̀yin náà ti gbọ́ nìyẹn. Ẹ rí wípé oríkì ìdílé kálukú, oríkì orílẹ̀ kálukú ó ṣe pàtàkì. Nínú oríkì ẹlòmíì láti mọ̀ wípé wọn yìí jẹ nǹkan kan. Nínú oríkì ẹlòmíì láti mọ irú iṣẹ́ tí ìdílé wọn ń ṣe. Nínú oríkì ẹlòmíì láti mọ̀ bóyá nǹkan kan jẹ́ èèwọ̀ rẹ̀. Bí àpẹẹrẹ ní ìsìn àwọn ọmọ onírẹsà wọ́n á ní sèní ń ò sèní ní bí onírẹsà nínú, wọlé obepo ní yamọ̀dẹ lára. Tí ẹnìkan bá ti pera rẹ̀ ní onírẹsà lẹ́gbẹ̀ẹ́ rẹ̀, ó ti mọ̀ pé tó o bá sọ fún pé kó sèní epo yóò bínú. O ò wulẹ̀ ní sọ bẹ́ẹ̀ fún. Ó túmọ̀ sí wípé mọ̀wàfó níwà ní jẹ́ ọ̀rẹ́jọ́rẹ́ nìyẹn. Ṣé ẹ ti gbọ́ báyìí ní ìsìn? Tó bá ti dọjọ́ míì, ẹ má fi jẹun mọ́, ẹ fi sọ́wọ́ àlàáfíà yín. Ó yá o, Abíọ́lá Jacobs ẹ mú béèrè yín. Ìbéèrè kejìlá. Tí ẹ bá gba ìbéèrè yìí, n ó fún yín lọ́rẹ́ mẹ́wàá. Ṣe ni ń ò ṣe ni ó máa ń bí dáàṣì nínú. Wọlé obepo ní yá dáàṣì lára. Ó yá o. Ṣe ni ń ò ṣe ni ló ń bí dáàṣì nínú. Wọlé obepo ní yá dáàṣì lára. A. Olú òjé àti ìrẹ̀fà. B. Ìrẹsà àti ìmọ̀dẹ. D. Ẹ̀ṣọ́ àti ìkòyí. Ìrẹsà àti ìmọ̀dẹ. Orí rẹ̀ yọ. Mo ṣe bó ò ní gbà ní. Ẹ pàtẹ́wọ́ fún un. Ó yá o, Saint Michael ẹ mú béèrè o. Ẹ mọ̀ ṣe kánmọ́kánmọ́ tẹ́ ẹ mọ̀ pé àkókò ń lọ. Ìbéèrè kò sí kejìdínlógún ń bẹ̀ wò dáadáa. Kò sí ìtódínlógún ń bẹ̀. Ìbéèrè kejìlélógún. Eléyìí wà lábala gírámà. So mọ tó ń jẹ́ gírámà? So gbọ́ rí? Àwọn olùkọ́ rẹ kọ́ ẹ. Ó wá fi iṣẹ́ olùkọ́ rẹ hàn báyìí. Sílébù mélòó ni ọ̀rọ̀ yìí ní? Olùgbé. Olùgbé. Mẹ́ta. Kárìláì mẹ́ta. Ẹ pàtẹ́wọ́ fún un.
Ó yá o, Abíọ́lá Jacobs ẹ mú béèrè. Ìbéèrè kẹrìnlélógún. Sọ pé ìbéèrè kẹrìnlélógún. Ìbéèrè kẹrìnlélógún. Ìbéèrè kẹrìnlélógún sọ pé dáàṣì ni ọ̀rọ̀ tó máa ń sọ ìṣẹ̀lẹ̀ inú gbólóhùn. Tí a bá kọ gbólóhùn kan sílẹ̀, bóyá a sọ pé Olú jẹ ìrẹsì. Ọ̀rọ̀ wo ló sọ ohun tí Olú ṣe nínú gbólóhùn yẹn? Jẹ. Kí wá ní orúkọ jẹ yẹn? Ṣé ọ̀rọ̀ orúkọ ni? Àbí ọ̀rọ̀ ìṣe? Àbí ọ̀rọ̀ àpọ́nlé? Ọ̀rọ̀ ìṣe ni. Òun ló ń fi ohun tí ẹni tó ṣe nǹkan nínú gbólóhùn ni ó sọ fún wa. Olú jẹ ìrẹsì. Kí ni Olú jẹ? Olú jẹ ìrẹsì. Kí ni Olú ṣe sí ìrẹsì? Olú jẹ. Àbí bẹ́ẹ̀ kọ́ ni? Ẹ pàtẹ́wọ́ fún wọn o. Ó yá o, St. Michael. Ìbéèrè kìíní-dín-lọ́gbọ̀n. Ìbéèrè kọgbọ̀n ó dín ẹyọ kan. Mọ̀ sọ̀rọ̀ sókè. Ìbéèrè kelòó? Ìbéèrè ọgbọ̀n ó dín ẹyọ kan. Ìbéèrè ọgbọ̀n ó dín ẹyọ kan. Ìbéèrè kọkàndínlọ́gbọ̀n. Ó yá gbogbo yín ẹ sọ bẹ́ẹ̀ o. Ìbéèrè kọkàndínlọ́gbọ̀n. Mo gbọ́ o. Ìbéèrè kọkàndínlọ́gbọ̀n. Ìbéèrè kọkàndínlọ́gbọ̀n. Ìbéèrè kọkàndínlọ́gbọ̀n sọ pé kí ni oríkì tí ó tọ́ fún ọ̀rọ̀ orúkọ? Tí wọ́n bá béèrè lọ́wọ́ rẹ pé kí ni ọ̀rọ̀ orúkọ, báwo ló ṣe kì í? Àbó gbọ́ orí? Ọ̀rọ̀ orúkọ. Mo gbọ́ rí. Ó yá. Sọ ọ̀rọ̀ orúkọ. Kí oríkì rẹ̀ fún mi kí n gbọ́. Ó yá. Kí ni orúkọ rẹ? Adébọ̀wálé Adélájà. Sọ̀rọ̀ sókè. Adébọ̀wálé Adélájà. Adébọ̀wálé Adélájà. Kí ni o fi jókòó yìí? Àga. Kí ni orúkọ ni tó fi jókòó? Kí lorúkọ ni tó fi jókòó? Àga. Orúkọ ni tó fi jókòó jẹ́ àga. Kí ni o mú dání? Kí ló wà lọ́wọ́ rẹ? Pẹ́ẹ̀nì. Kí ni Yorùbá pẹ́ẹ̀nì? Ìkọ̀wé. Kí ló tún wà lórí ìtàn rẹ hun? Ìwé. Kí ló wọ̀ sára? Aṣọ. Kí ló gbé sọ́rùn yìí? Ìlẹ̀kẹ̀. Àbí? Ó rí pé gbogbo àwọn nǹkan tí à ń dárúkọ wọn yìí kìí ṣe ènìyàn nìkan. Àbí? Ìwọ nìkan ló jẹ́ ènìyàn níbẹ̀. Tó bá wá fẹ́ kí oríkì ọ̀rọ̀ orúkọ, kí ni ó wà jẹ́? Àbí ngbà tí n ti sọ pé what is a noun? Àbí? Tí n bá ní what is a noun ní ìsìn, mo mọ̀ pé ó mọ sórí báyìí tó mọ̀ dá mi lónìí. Ó yá, kí ni ọ̀rọ̀ orúkọ? Ọ̀rọ̀ orúkọ jẹ́. Sórí pé mo ti fi ọ́ mọ̀nà, mo ti fẹ̀yìn gbọ́n ní fún ọ. Kí n yọ kúrò nínú máàkì rẹ báyìí. Ọ̀rọ̀ orúkọ jẹ́. Sọ ràn lọ́wọ́. Ìyá kánmọ́ kákòókò. Kí ni ọ̀rọ̀ orúkọ? Ọ̀rọ̀ orúkọ jẹ́ ọ̀rọ̀ tí à ń lò láti fi rọ́pò orúkọ. A lò láti fi rọ́pò orúkọ. Ṣé kí béèrè yín máa lọ sọ́dọ̀ Abíọ́lá Jacobs? Ó yá, Abíọ́lá Jacobs. Ó yá, kí ni ọ̀rọ̀ orúkọ? Orúkọ jẹ́ ọ̀rọ̀ èèyàn àti ibìkan àti nǹkan. Sọ ràn lọ́wọ́ kó gún régé dáadáa. Ọ̀rọ̀ orúkọ jẹ́ nǹkan. Nǹkan. Kì í ṣe nǹkan báwọn. Ẹ sọ dáadáa. Sọ tún sọ kó gún régé ó yá. Ọ̀rọ̀ orúkọ jẹ́ ọ̀rọ̀ ibìkan tàbí nǹkan. Ń fún yín ní lájì máàkì. Ẹ gbà lájì máàkì. Tí a bá ní kí ni ọ̀rọ̀ orúkọ, n ò tí ẹ retí ká ẹ mọ̀ lè sọ lógèrè fún mi torí yàrá kàwé kẹfà lẹ sọ pé ẹ wà.
ó túmọ̀ sí pé ńgbà tá a bá fi rí ọjọ́ mélòó ẹ lọ rè jókòó ṣe ìdánwò àṣẹ bọ́ sí girama bẹ́ẹ̀ ni àbí bẹ́ẹ̀ kọ́ tó wá bójúmu ká ẹ mọ́ lè sọ pé ohun tí ọ̀rọ̀ orúkọ jẹ́ lélẹ̀ tí wọ́n bá bi wá pé kí ni ọ̀rọ̀ orúkọ òun ni gbogbo orúkọ àbí gbogbo ọ̀rọ̀ tó ń tọ́ka sí àárín gangan ni mo fẹ́ ká ẹ sọ kó yán gbogbo ọ̀rọ̀ tó ń ṣe kí ni o tó ń tọ́ka sí orúkọ ènìyàn orúkọ ẹranko orúkọ ibì kan àti ohun kan tẹ́ ẹ bá lọ wọnú ìwé yín gbé ẹ bá délé ẹ rí i pé báwọn olùkọ́ yín ṣe kọ síbẹ̀ nù ìhà mẹ́rin ni wọ́n mẹ́nu tí ọ̀rọ̀ orúkọ jẹ́ orúkọ ènìyàn orúkọ ẹranko ohun kan àti ibì kan gbogbo nǹkan tó bá ti ń tọ́ka sí orúkọ yálà orúkọ èèyàn ni o ìbá àsọkùnrin ìbá àsọbìnrin ìbá àsọmọdé ìbá àsàgbà èèyàn lèèyàn ń jẹ́ àbí bẹ́ẹ̀ kọ́ ni tó bá sì jẹ́ ẹranko ìbá àṣẹ ẹranko ilé ìbá àṣẹ ẹranko gbó ìbá àṣẹ ẹranko àbìjà àbí ẹranko tó jọ̀rẹ́ èèyàn gbogbo wọn ẹranko náà ni ibì kan ìbá àṣẹ ibi tó súnmọ́ ìbá àṣẹ ibi tó wà ní ọ̀nà jíjìn bí ìlú Ìbàdàn ní ìsìn ṣe é rí pé ó súnmọ́ wa inú ìlú Ìbàdàn la wà. àwa yìí orúkọ náà ni African Children Network TV àbí gbàgede ibi tó ti ń ṣètò fún àwọn èwe orúkọ ni ohun tẹ́ ẹ jókòó lé àga orúkọ ni kí ni eléyìí tí mo mú lọ́wọ́ yìí irúkẹrẹ orúkọ òun kan aṣọ tá a wọ̀ sọ́rùn òun kan àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ẹ mọ́ gbàgbé mọ́ o ẹ̀yin tí ẹ fi béèrè ṣèfàjẹ́ kò fún yín ní ààbọ̀ márùn ó yá o àwọn wo lọ́kàn tí ó mú béèrè Abiola Jacobs ó yá ẹ mú béèrè mi. kẹrìnlélọ́gbọ̀n ó yá gbogbo yín ẹ sọ bẹ́ẹ̀ o. kẹrìnlélọ́gbọ̀n ó yá o kẹrìnlélọ́gbọ̀n sọ wípé kí ni isán kí ni Yorùbá ń pè ní isán tí wọ́n bá ní a fẹ́ ṣèpàdé àbí ọjà òjì aláṣọ òfin ó di sán ká tó lọ òní kí ni isán a sọ wípé ọjọ́ mẹ́ta òní B sọ wípé ọjọ́ méje òní D sọ wípé ọjọ́ mẹ́sàn-án òní. Kò rí bẹ́ẹ̀ Saint Michael kí ni isán pẹ̀lú gbogbo àkàwé mi yìí ọjọ́ mẹ́sàn-án òní ẹ pàtẹ́wọ́ fún wọn ọjọ́ mẹ́sàn-án òní òun ni ọjọ́ mẹ́sàn-án òní ó yá Saint Michael ẹ mú béèrè yín tó ṣẹ́kù. Mike yẹn. ìbéèrè kan náà ló kù lẹ́ óyá o mọ bó ṣe pè é 40 ó ti ẹ̀ gbìyànjú 45 ó yẹ ẹ sọ bẹ́ẹ̀ ẹ̀yin òkú 45 Yorùbá dùn ún wí Yorùbá dùn ún sọ ìbéèrè 40 a tún lè pè ní 45 ìbéèrè 45 ṣé ẹ mọ̀ bó ti fẹ́ pé 50 tán ìbéèrè 45 sọ wípé fetílẹ̀ dáadáa ó sọ pé dídá ni à ń dá ifá dáàsì ni à ń pe ọ̀fọ̀ wọ́n á ní babaláwo dá ifá ẹni pé dídá là ń dá ifá kí là ń ṣe sí ọ̀fọ̀ a pípè ni à ń pe ọ̀fọ̀ b fífọ̀ ni à ń fọ ọ̀fọ̀ d kíkọ ni à ń kọ ọ̀fọ̀ èwo ni o. pípè ni à ń pe ọ̀fọ̀ àtẹ́wọ́ rẹ̀ dá o. pẹ̀lú ìbéèrè tí Saint Michael dáhùn ní ìsìn
ó ní a fi wá sí òpin abala yìí. A wá wo bí wọ́n ṣe ṣe dáadáa sí. Àwọn iléèwé St. Michael nínú ìbéèrè 5 wọ́n gba 3 ní àgbàyanjú. Wọ́n fi 2 ṣèfàjẹ. Ó túmọ̀ sí wípé wọ́n padà gba 5/5. Wọ́n gba 5 tán yanyan. Ẹ pàtẹ́wọ́ fún wọn. Abiola Jacobs wọ́n gba ìbéèrè 3 tán yanyan. Wọ́n wá fi ìkan ṣèfàjẹ. Wọ́n gbà dáadáa. Wọ́n fi èkejì tí táwọn náà ò bá gbà dáadáa wọ́n gba ìlàjì níbẹ̀. Lópin máàkì tí wọ́n jẹ́ 4.5. Ẹ pàtẹ́wọ́ fún wọn o. Ní báyìí a ti mú abala ti eléyìí tá a bẹ̀rẹ̀ yìí a ti mú wá sí ìdánudúró nígbà tí a ti rí wípé iléèwé St. Michael àwọn ló gbégbá orókè. Ẹ pàtẹ́wọ́ fúnra yín o. Àwọn Abiola Jacobs náà wọ́n fọmọ yọ o. Ẹ rí i pé ààbọ̀ péré ló dé nínú máàkì wọn. Ẹ pàtẹ́wọ́ fúnra yín. Ẹ pàtẹ́wọ́ fúnra yín. A kí àwọn olùkọ́ yín tó kó yín wá. Wọ́n kú iṣẹ́ takuntakun bó tilẹ̀ jẹ́ pé a tún fi àkókò yìí rọ̀ wá pé kí ẹ túbọ̀ bá wa múra sí àti mọ́ kọ́ àwọn akẹ́kọ̀ọ́ yìí ní gbogbo nǹkan tó bá yẹ kí wọ́n mọ̀. A kí yín o lẹ́ẹ̀kan sí i. Ẹ pàtẹ́wọ́ fúnra yín o. Ẹ̀yin akẹ́kọ̀ọ́ o, ẹ dáhùn. Ẹ ní o. Àbí bẹ́ẹ̀ mo bá ń ṣe é dànù wá ní ó ìyá mi mò ń bọ̀ o. Níbẹ̀rẹ̀ ètò yìí a sọ fún wa pé a gbẹ̀bùn lọlé. Ṣé ẹ ti rójú ilẹ̀ báyìí? Ó yá o. Iléèwé St. Michael ẹ wá gba ẹ̀bùn yín o. Ǹdíẹ̀ ṣe kánmọ́kánmọ́. Iléeṣẹ́ African Children Network TV wọn náà ní ká gbé fún yín. Ó yá rọra ẹ dìde ńlẹ̀. Ẹ ṣoríire o, ó yá ẹ dìde. Iléeṣẹ́ African Children Network TV wọn ní ká gbé fún yín. Ẹ ṣoríire o.